nítorí nítorí mọ́mì chọ́ọ̀chì wa tó ṣọjọ́ bí òní nítorí wọn mo mà ṣe wá o mọ́mì chọ́ọ̀chì wa ẹ mọ̀ kọ́ ọjọ́ bí òní o mọ́mì pàtàkì lọ́lá Ẹlẹ́dùmarè ẹ ò ní kọjọ́ bí òní ṣàṣemọ́ ọgọ́fọ̀ ọdún lẹ́ni mọ́mì ọdún kan ni nínú ọlá nínú ìjì nínú ẹ̀yẹ nínú àlàáfíà pípé nínú ìdẹ̀ra ẹ ò ní fi àìsàn lòun tó kù ọjọ́ ayé yín o ẹ ò ní jẹ tọ́mọ máa gbẹ́rù kiri àdúgbò mọ́mì chọ́ọ̀chì wa ẹ mọ̀ kó ọjọ́ bí òní o iṣẹ́ ìránṣẹ́ tẹ́lẹ̀dùmarè fi lé lọ́wọ́ tẹ̀sí ń ṣe kárakára kò ní fi gbọmọ lọ́wọ́ yín o kò sì ní fọmọ gbaṣẹ́ ìránṣẹ́ lọ́wọ́ yín mọ́mì chọ́ọ̀chì wa ẹ kú ọjọ́ bí òní o mọ́mì Ọmọbọ́lá aya Ọmọjọlá aya dáàdì chọ́ọ̀chì wa we love you so much mama you're always beautiful a sì sọ wípé òkè báyìí gbọ́n òkè iwájú lọ́wọ́ ẹ̀bì tí ń jọ sí ẹ ò ní jọ́jọ́ rẹ̀yìn even the Bible says that givers never lack you will never lack anything good in your life lọ́lá Ẹlẹ́dùmarè your leadership style is admirable mọ́mì chọ́ọ̀chì wa may the Lord settle everything that concerns you ẹ wá jẹ́ ń gbé yín rèlé bàbá tán gbé bí yín lọ́mọ mo ní adédùn ọkọ̀ àásìmí o adédùn ọkọ̀ àásìmí ògo jàjà kókó gbòmọ ọ̀ṣọ́rí adédùn ọkọ̀ àásìmí ẹ̀yin lọ́mọ Ògbómọ̀ṣọ́ àjílẹ̀ téńté ibi wọ́n gbé ń jọkà kán tó mú kọyanganlé Ògbómọ̀ṣọ́ máa fò gbòjà nílẹ̀ bàbá tó ń gbé bí lọ́mọ ògbó iṣu tí ń jiyán ògbó èrè tí ń jọ̀lẹ̀lẹ̀ ògbólógbò àgbàdo tí ń jẹ kọyangan nílùú Ògbómọ̀ṣọ́ mọ́mì Ẹlẹ́dùmarè ẹ mọ̀ dán láwọ̀ ni ẹ ò ní rí ìdánwò gbẹ̀yìn ayé yín happy birthday to you I wish you long life and prosperity ìgbà ọdún lè ní ọdún kan God bless you mama we love you.